Lived together for 7 years. So that's 2019. We've not been together. We are communicative. We are good friends. Is your mother in public, sir? Pardon? Is your mother in public, sir? Yes, I'm already to be like that before. Lẹ́yìn ìgbà wọn dẹ̀ bí wọn kọ́. Kí wàá lè sọ nípa olóògbé, sir? Very Keji, she's a wonderful man. She loves me and I love her too much. But look at one on there, no, we are separate for some time. So, Oda, kì í ṣe èèyàn burúkú. Gbogbo ìgbà ló máa ń pè mí, ló máa ń fẹ́ kí n rí àwọn ọmọ mi. Àwọn ọmọ mi sá fún mi. Àwọn ọmọdé ń ṣe ẹ̀tọ́ mi níwọ̀nba lórí wọn. Kó tó di pa àfihàn lẹ̀, kí lóhun tí a lè sọ fún gbogbo àwọn ènìyàn àti pé lórí àwọn ọmọ yìí, kí lóhun tí ó máa ṣẹlẹ̀ lẹ́yìn ilé ìṣá? Ọdún mọ̀kàn sọ fún gbogbo èèyàn ni pé ẹ jẹ́ ká ṣe dáadáa, ẹ ká dé bẹ̀rù Ọlọ́run. Gbogbo ìgbà tá a bá ń ṣe, ẹ má jẹ́ ká wà ní kó pé ká máa ti ọmọ làkejì ní tìkùtì, ká máa ká ṣá máa fẹ́ kí ìfẹ́ tiwa kó ṣe lórí ìrìnàjò ọmọ làkejì, ká kí ìfẹ́ Ọlọ́run kó máa ṣe. Àwọn ọmọ mi wọ́n máa padà sí iléèwé. Ní agbára Ọlọ́run, from school to come back to the house, from the house go back to school. Mo gbọ́ pé ó ti san gbogbo school tó máa ti parí gbogbo ẹ̀kọ́ secondary school level, ó ti san gbogbo ẹ̀ sílẹ̀. Ẹ má bínú, iṣẹ́ lè yọ̀nà náà yẹn dáadáa fún wa, sá. Báwo ni olóògbé ṣe sanwó ilé ìsílẹ̀, sá? Ṣé wọ́n ti mọ̀ pé òun fẹ́ kú tẹ́lẹ̀? Yes, ó pè mí ní January. Ó náà fẹ́ kó àwọn property òun sí Cairo mi pé kó education àwọn ọmọ lè continue. But mo ní no, mo ní kó pe lọ́ọ̀yà ẹ̀ kí lọ́ọ̀yà ẹ̀ kó ṣe will pé I'm not in the best position to handle her property because I don't want to handle her property. So, but lately mo gbọ́ pé from reliable source pé ó sọ pé òun ti sanwó school àwọn ọmọ ẹ̀ ló sọ fún mi, first daughter, ó sọ pé ó school àwọn sílẹ̀ bí education àwọn lè continue and I think I will take it up from there. Láti lẹ́yìn secondary school. Yes. Ẹ ṣe gan lọ́pọ̀lọpọ̀. Ministry.